Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìdábọ̀ sóhun mi rẹ̀ jẹ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n nínú ìsìnkú. Rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta orí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan. Mo kí ọkùnrin náà wá, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú yín ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí ọkùnrin náà wá, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Orúkọ mi náà sì ni Dr. Mutiu Olatiboye tí ayé mà sí ewé ń jẹ́. Lórí ètò yìí, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àwọn ètò tí a gbé dání, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò, a sì tún máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. Gbogbo èyí tí à ń ṣàlàyé ń bí báyìí ó ní à ń pè ní do it yourself. Nǹkan tí a bá sì ní tá a bá ní fi sórí ètò a ní fi sílẹ̀, nítorí kí ọ̀rọ̀ bá lè pọ̀, kéèyàn kan máa parọ́ fún èèyàn. Tí a bá wo nǹkan tí ọjà ń sọ nsìn, pàápàá jùlọ lórí àwọn egbògi rírà, látòrí 50 naira àtàrí ti di 200, àtàrí ti di 250, ó ti di 300. Ọṣẹ látòrí 150 ó ti di 600. Bẹ́ẹ̀ lọ. Ẹni tó dẹ̀ kówó lọ sí ọjà tó lọ ra eléyìí tó ra eléyìí, ó ní nǹkan tó ń wá tó fi lọ rà á. So kéèyàn wá bọ́ sórí ètò, kéèyàn máa sọ pé ẹsẹ̀ léyìí tó jẹ́ pé irọ́ sì ni ó wà ń bẹ̀. Ọlọ́mọ jẹ́ kí a bá wọn ṣerú ẹ̀. Àwọn kan kéékèèké tó jẹ́ pé ẹlòmíì, ibi tí nǹkan ṣe ẹlòmíì dé báyìí, àti lọ báyàn pé dákun nǹkan báyìí sí òun, ó ti sú ẹlòmíì. Àmọ́ ìdí tá a fi gbé ètò yìí kalẹ̀ òun náà ni kí nǹkan ṣèyàn, kẹ́ ẹ dẹ̀ rí solution bíbá kẹ́ ẹ lọ sí. Lóòótọ́ àwa náà ń gbìyànjú ni, ọlọ́ọ̀ba ni ọba tí ó ń fúnni lálàáfíà. Ẹ wá rí nǹkan tó jẹ́ kí n mú ọ̀rọ̀ àkọ́kọ́ wá, òun náà ni pé most of àwọn èèyàn sì tún máa ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tàbí call pé iṣẹ́ báyìí tẹ́ fi sílẹ̀, sáwọn tún lè rí èyí tó tún dáa jù bẹ́ẹ̀ lọ, tàbí ṣé ó pé màá wá rẹ́rìn. Ṣé mi tí mo ní kẹ́ mú nǹkan oríṣi méjì kẹ́ ẹ lò, bóyá orí fífọ́ ni o, bóyá nírun ni o, ẹ lò fún nǹkan báyìí, ẹ lò fún nǹkan báyìí. Ṣé nǹkan oríṣi méjì ni ó tún máa mọ nìyàn lára láti ṣe
bí èmi náà ni èmi náà kó lé nǹkan pọ̀, nǹkan tó bá ti pọ̀ jù èmi gan kó lé. Ọlọ́run ní dá wa láàmú, àlàáfíà ara wa Ọlọ́run ní jẹ́ kó di fíafíà. Mo wá fi àsìkò yìí mo tún encourage àwa tí a bá ṣẹ̀ dé orí ètò yìí pé ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan míì tá a ti ṣe àti èyí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tí a ti ṣe, tó fi ń jẹ́ pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ẹ má tún wá máa gbàgbé níbi àkọlé àwọn tọ́pìkì tá a bá ti upload, ẹ máa lọ ka kíní description yẹn, máa lọ kà á. Àwọn nǹkan míì tó tún lè ṣe wá ní láǹfààní ó tún wà ńbẹ̀ ní under fídíò tá a bá ti post. Ẹ lọ click lórí kíní description yẹn, ẹ máa rí àwọn àǹfààní míì tá a tún gbé kalẹ̀ síbẹ̀. Ibẹ̀ náà ẹ tún máa rí líǹkì WhatsApp group wa, ẹ lè join líǹkì wa, ìyẹn WhatsApp group, fún àwọn ìpèníjà bóyá need nǹkan urgent tó bá wà lárọ̀ọ́wọ́tó mi, màá ṣàlàyé fún àwa tá a bá wà lórí WhatsApp. Àmọ́ kẹ́ ẹ máa bá mi sọ lórí WhatsApp pé please add me to your group, mo lè má lè add. Link tí ẹ máa fi add ẹ̀ àti máa post ẹ̀ sí under fídíò kọ̀ọ̀kan, ẹ máa lọ wò ó láti join. Àwọn nǹkan tí a máa ń gbé yẹ̀wò lórí WhatsApp òun náà ni pé bí a bá ní nǹkan tí a need urgent, tó bá jẹ́ pé nǹkan tí ó wà lárọ̀ọ́wọ́tó mi ni láti ṣàlàyé fún wa. Òkè ńgbà kan ẹnìkan pè mí, ó ní ìyàwó òun ń rọbí fún bóyá bí wákàtí mélòó kan. Nǹkan báyìí dẹ̀ wà lárọ̀ọ́wọ́tó mi, ó yá tètè ṣe nǹkan báyìí kó fún lò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run dẹ̀ ṣe orí bẹ́ẹ̀. Nǹkan tí group náà wà fún nìyẹn. Àmọ́ tẹ́ bá ti wà lórí group náà, tẹ́ bá ti ń béèrè nǹkan tí kò bá rules and regulation wa mu, kẹ́ máa béèrè pé ẹ dákun ẹ nídìí ọkà àlùwò, ẹ dákun ẹ nídìí máyẹun, ẹ dákun ẹ nídìí gbẹtugbẹtu, ẹ dákun ẹ nídìí àwọn nǹkan burúkú yẹn, èmi ò mọ̀ ń pa ẹ̀. Ẹnikẹ́ni tó bá ti béèrè irú nǹkan bẹ́ẹ̀ níbẹ̀, a máa yọ wọ́n dànù ni, a máa yọ wọ́n dànù. Nǹkan tí a lè máa béèrè ńbẹ̀ bóyá nǹkan rẹmọ, bóyá nǹkan kan bí ìdágìrì kan, bẹ́ẹ̀ lọ. Líǹkì yẹn ó wà ní under fídíò tí a ṣe yìí. Gbogbo fídíò wa tá a bá ti upload, a máa fi àwọn líǹkì yẹn síbẹ̀. Àtàwọn nǹkan míì tó tún lè wúlò fún wa ó wà ní abẹ́ fídíò yìí. Kì í ṣe pé fídíò nìkan ni àwọ̀, ẹ jẹ́ ká máa wo description fídíò kọ̀ọ̀kan. Àwọn nǹkan tí a upload síbẹ̀ ẹ̀yin náà máa rí ńbẹ̀ láṣẹ Ọlọ́run. Kí ni mo mú wá fún wa ní òní? Òun náà ni ẹ̀bẹ̀ àwọn àgbà. Tí wọ́n bá ń sọ pé ẹ̀bẹ̀ nílànà méjì kan, tó bá jẹ́ pé nílànà ti ewé àtegbò ẹ̀bẹ̀ wà, tó bá jẹ́ pé nílànà ti aláfàdé bóyá ní hàntú nǹkan ẹ̀bẹ̀ àgbà wà. Sọ̀rọ̀ mi yé? Ọ̀nà kólúkálùkù bá mọ̀ òun náà ni ó máa tọ̀. Bẹ́ẹ̀ ni. Àmọ́ ẹ̀bẹ̀ àgbà yìí tí mo fẹ́ ṣàlàyé fún wa lénìí, tó bá di pé gbogbo ìgbà wọ́n máa ń sọ fún wa pé àgbà ń ṣe kinní kan, wọ́n ṣe kinní kan, bóyá ìta fọwọ́ ara fa ní tó ti wá ti di pé wọ́n ti tojú bọ̀ fún yàn, ó ní mo mú ṣe ìwà fún. Tàbí tó bá jẹ́ pé èèyàn sick, kò rórun sùn, ó ń lálàá, ó ń ṣe wọ́nranwọ̀nran lójú oorun, nǹkan kan, òun náà ni a lè lo nǹkan yìí, a lè lo fún irú ẹni bẹ́ẹ̀. Kí wá ní nǹkan náà tí a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá àlùbọ́sà eléwé àti ẹ̀rù alamọ àti epo òbò díẹ̀, òun la fẹ́ gún papọ̀. Àlùbọ́sà eléwé yẹn a lè ra bí 100 naira, ẹ̀rù alamọ náà 100 naira, epo òbò náà 100 naira. Ká wá gún papọ̀. Ẹ jẹ́ ká gún kó di powder. Tó bá ti di powder, ẹ jẹ́ ká jọ̀ ọ́. Tá bá ti wá jọ̀ ọ́, èyí tí ó bá kúnná ńbẹ̀ ẹ jẹ́ ká pòpọ̀ mọ́ṣẹ́ dúdú. Èyí tí ò bá kúnná ńbẹ̀ òun ni a máa fi fín tùràrí lálaalẹ́ tá bá ti fẹ́ sùn. Á sà sátẹ́gùn tí ó gbẹ. Tó bá ti gbẹ, tó ti gbẹ díẹ̀, ẹ jẹ́ ká wá ìmí ọjọ́ díẹ̀ ká gún pọ̀ mọ́ èyí tá fi máa fín tùràrí, ká gún pọ̀. Ẹ má jẹ́ kí ìmí ọjọ́ yẹn pọ̀. Tí ìmí ọjọ́ yẹn bá ti lè pọ̀, a ní lè dúró nínú ilé tí a bá ti ń fín, torí pé yóò mọ̀ tàyàn ní mú. Ẹ jẹ́ ká fi ìmí ọjọ́ díẹ̀ náà sí ká fi sí ká gún pọ̀. Ẹ wá rí èyí tí a pò mọ́ṣẹ́ yẹn alalẹ́, ẹ jẹ́ ká máa wẹ̀ ká tó sùn. Ká máa fín yẹn náà ní alalẹ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run,
tó bá jẹ́ pé inú ilé kan tí a wà tó jẹ́ pé nǹkan ò jọra wọn tàbí nǹkan bíi àlákàlà tàbí ìwọ gan tó bá jẹ́ pé o rẹ́ǹtì ilé o yálégbé tó jẹ́ pé ilé yẹn kò bó ṣe wà ń bẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn, gbogbo nǹkan tó ní ló ti fẹ́ tà tán láti fi jẹun, gbogbo nǹkan tó kó wọlé òun ló ti kó jáde, èyí tó bùnyàn èyí tó tà, tí gbogbo orú nǹkan bá ti ń ṣẹlẹ̀ lágbègbè, ẹ jẹ́ ká máa fi tùràrí ká máa wí ọ̀sẹ̀ yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àdúrà wo gbà, àyẹ̀wò kún. Ọ̀rọ̀ ẹlòmíì ò nídìí kó ṣe máa sáré ká máa wá wàkúwà kiri. Ọ̀rọ̀ ẹlòmíì kò nídìí pé wọ́n ṣe ń sọ fún pé eléyìí ló máa lò kí gbèsè ayé ẹ̀ tó dáa, eléyìí ló máa ṣe tí gbèsè ayé ẹ̀ máa fi dáa. Ọ̀rọ̀ ẹlòmíì ò nídìí ẹ̀, nǹkan kékeré báyìí lẹlòmíì nídìí. Bóyá àwọn nǹkan tó ń dẹ̀ ẹ́ láàmú tó fi rọ́nà lọ, ó ní kò jẹ́ kí o mọ bí ìgbésẹ̀ tó fẹ́ gbé. Ó dá mi lójú tá a bá lo iṣẹ́ yìí tó bá jẹ́ pé agbègbè ológo kan wà nínú ilé tá à ń gbé tàbí àwọn ẹni bíi kan wọ́n ti rí nǹkan kan mọ́lẹ̀ tó fi ń gba kádàrá yín, tàbí ibi tẹ́ ń wẹ̀ sí, ibi tí wọ́n channel omi ìwẹ̀ yín sí, tí wọ́n ń gbọ́n náà fi ń po ọṣẹ náà fi ń ṣe náà fi ń gbògo torí ó wà bẹ́ẹ̀ dáadáa. Ní kàgbákò láyé wa. Èyí téèyàn tiẹ̀ ti gbọ́ wọ́n sọ pé ẹlòmíì omi tí wọ́n fi ń wẹ̀, mo tiẹ̀ ti gbọ́ rí ẹnìkan ló sọ bẹ́ẹ̀ fún mi rí nígbà kan, ó ní omi táwọn fi ń wẹ̀ páwọn ò rí ń ta rí pé o ò mọ ibi tó ń lọ mọ́ inú chamber kékeré ló ń lọ, ó lò rí àwọn nǹkan kan yẹn ládùúgbò yẹn, ó ní it's like pé bóyá ibi tó ń lọ kò yé òun, bẹ́ẹ̀ nìkan ti sọ bẹ́ẹ̀ fún orí pé omi tẹ́ fi ń wẹ̀ ó látìgbà yẹn ló ti wẹ̀ sínú bedroom mọ́, òun wẹ̀ nínú báfù ni omi tó bá ti dá nínú báfù òun lọ dá ta fúnra wọn. Nǹkan kúnlé ayé nǹkan kanlé ayé, ẹni tó kàn ló mọ nǹkan burú òun ní kàn wá. Tá a bá ń lo irú nǹkan báyìí jẹ́ kí n sọ fún ẹ tó bá ń lò tó ń fi tùràrí yẹn tó ń wé ọṣẹ yẹn wò ó, nígbà tó bá fi máa tó ọdún kan wàá kàn gbọ́ pé tó bá yẹ pé wọ́n ń lo ògo wọn nulẹ̀ yẹn wọ́n ń ṣe nǹkan aburú ni, wọ́n á kàn sọ fún ẹ pé àwọn fẹ́ lo yàrá ẹ̀ wọ́n á lé ẹ jáde nítorí pé kàkà kí ìwọ gan máa fi gbogbo wọn kàkà kí wọ́n fi máa gbogbo ẹ ìwọ gan ló ń gbogbo wọn. Àní dààmú lágbára Ọlọ́run, ẹ jẹ́ ká máa fi wẹ̀ ká dé máa fi tùràrí yẹn ní alalẹ́ ká tó sùn. Tó bá tó dìgbà mi àtọ̀ mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá lẹ́ẹ̀kan sí mi lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Olatiboye. Ẹ má gbàgbé láti máa wo àwọn description àwọn fídíò yìí, fídíò tá a bá ti post ẹ máa wò ó, ẹ máa rá àwọn líǹkì bẹ́ẹ̀. WhatsApp group wa láti join a ṣe create ẹ̀ ní tẹ́lẹ̀ yìí tá à ń lò tẹ́lẹ̀ àti delete ẹ̀ fún ìdí kan àti wá renew ẹ̀ sìn àti fi líǹkì yẹn sílẹ̀, ẹ máa click lórí líǹkì yẹn, ẹ máa bára yín nù WhatsApp yẹn. Ẹ wọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní, èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sí àbúrò olólùfẹ́ yẹn. Má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa láǹfààní lórí àwọn nǹkan bí tá ti ṣe àti èyí tí a ti ṣe. Ó dàbọ̀.